fojú láre o. Dáná fojú àbá ìṣòro. Dáná fojú àbá ìṣòro. Ẹgbẹ́ olóúnjẹ bí ṣé wọ́n ṣe ti dé 20,000 naira. Ẹgbẹ́ olóúnjẹ. Òun náà ni Alhaji Waheed Haruna Wadeye 500,000 naira. Òun ni wọ́n lò láti fún ìgbìmọ̀ yìí fún ètò programs yẹn. Bákan náà, Akíntọ́lá Babájídé, ọmọ ìlú Ìlọrin tí gbọ́dọ̀ ìlú ìgbé. Ojú àdúgbò lọ́wọ́ yìí, mo ní dáwọ́ lára yá àti ṣíṣe àfihàn àṣà.